الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا الدكال دولون بوبا واتولون كما بورا ولا كوكوي صباحكم الله بالامن والايمان والسلامه والاسلام awayin Ọlọ́run jajo ma be dáadáa àánú Ọlọ́run ni jo fa wa tiyin le olóríire o eléyìí ni ìbéèrè mi apá kẹta tí fi ń béèrè lọ́wọ́ àwa mùsùlùmí wípé ṣé kò ní padà dìjà ṣé kò ní padà dógun torí lẹ́nu jọ́ mẹ́ta yìí ọ̀pọ̀lọpọ̀ wá sí táwọn èèyàn ń gbé jáde bí à ń fúnra ẹni lésì ọ̀pọ̀lọpọ̀ ní sì mẹ́pẹ̀ lọ́wọ́ eléri ibú ni wọ́n kò ní dáa fún wọn ìjànù bẹ́ẹ̀ ni Islam ìtumọ̀ rẹ̀ làlàáfíà sóyẹ kálàáfíà wa ó dìjà sóyẹ kó dogun ọ̀nà méjìlá wa mùsùlùmí máa ti mú ẹ̀rí ẹ̀sìn wa à ń mú nínú Al-Qur'an à ń mú nínú sunnah Nabi wa Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni kaba wa mẹ́rin wọnú Al-Qur'an tó sì tú ó mú wá nínú hadisi Nabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó túbá Nabi ó ti tú nǹkan ẹ̀ bẹ́ẹ̀ ni kaba wa pè sákìyèsí pé ń tọ́ wí ọ wí dà ìwíkú wí ni Ànábì ó túbá yìí èyí tí fi dáa jù lẹ́ni tí wọ́n bá pè sákìyèsí kó jáde padà èmi ni mo sì tú o torí pé yẹpẹrẹ tayé ó kéré sí dàlí kìyàmà àmẹ́ni tí wọ́n bá wá pè sákìyèsí kó náà tó wá jáde padà kó tó wá sọ yìí tó burú jù tàkọ́kọ́ lọ sẹ́ni tó fẹ́ ṣàtúnṣe ó dákẹ́ bẹ́ẹ̀ni tó bá fẹ́ ṣàtúnṣe ó bá wá dákẹ́ tó bẹ̀rẹ̀ sí máa búra ẹni máa ṣépèlera ẹni bolamọ̀ tí ó dé ní fi ń béèrè lọ́wọ́ àwa mùsùlùmí wípé ṣé kò ní padà dìjà ṣé kò ní padà dógun bẹ́ẹ̀ ni Islam fúnra Ọlọ́run àtọ̀tún àtòsì Ọlọ́run ò fún wa ní nǹkan kan tá máa fi wọ́n wípé ẹ̀rí bí wọ́n ti tó ní ẹ̀rí pé àgbàlagbà ni wọ́n ẹ̀rí pé yẹn ńlá ni wọ́n ẹ̀rí pé wọ́n mọ kéwú ẹ̀rí bọ́dọ̀ ṣe dá lẹ́nu wọn ni Ọlọ́run ní yẹ kẹ́ fi wọ́n o tẹ́ fi máa gbà wípé gbogbo ń tẹ́ ẹ bá wí láà máa gbà torí pé náà Al-Qur'an a'udhu billahi minash shaitanir rajim وجعلناهم أئمة يدعون إلى النار ويوم القيامة لا ينصرون Ọlọ́run ní èmi Ọlọ́run mo ṣàwọn kan àìmọ̀tán yad'una ila an-nar Ọlọ́run ní mo ṣe wọ́n láṣáájú mo ṣe wọ́n ní imam Allahu akbar gbogbo tí ń jóore láyé tẹ̀ mọ̀ lóore lèmi Ọlọ́run kó tí wọ́n fi ń já ṣáájú nípa tówó wọ́n ní nípa tọ́lá wọ́n ní nípa ká gbọ́rọ̀ kalẹ̀ kọ́rọ̀ dá lẹ́nu ẹni kí wọ́n gbọ́ kéwúyé tààrà Ọlọ́run ní mo fún wọn àmọ́ tó ń ti bẹ́ẹ̀ yad'una ila an-nar Ọlọ́run ní ìpèpè náà ni wọ́n máa pè Allahu akbar Ọlọ́run ló ní a máa fi wọn bẹ́ẹ̀ ti mọ kéwú tó ká fi wọn bọ́rọ̀ ti dá lẹ́nu yín tó kọ́lọ̀ ní a fi wọn Ọlọ́run nítorí pé òun sàwọn kan ó ṣe wọn ní imam àìmà ó ṣe wọn láṣáájú yad'una ila an-nar ìpèpè náà ni wọ́n máa pè Ọlọ́run wọn ni wa yawmal qiyamati la yunsarun àmọ́ lálẹ́ kìyàmà o bá a bá gba gbogbo ntẹ́ ẹ bá wí ẹ lè gbà wálẹ̀ lálẹ́ kìyàmà ẹ lè ràn wá lọ́wọ́ káwá dálẹ́ kìyàmà káwá ọ̀rẹ́ pé àgbàlagbà ọ̀rẹ́ pé ìwọ́n náà lọ gbé wọn sága ọlá èèyàn ńlá ni wọ́n Ọlọ́run ní kò lè gbà láàfin gbọ́dọ̀ dákẹ́ ẹ̀yin tẹ́ ẹ jó ní wàásí wa ẹ ṣàánú ara yín ẹ ṣàánú àwa tẹ́ ń ṣe wàásí fún ń béèrè lọ́wọ́ gbogbo wa wípé ṣé kò ní padà dìjà ṣé kò ní padà dógun torí pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam hadisi tó lálàáfíà tí Abu Dawud gbé jáde tánàbí ní man uftiya bi ghayri ilmin kana ismuhu ala man aftahu Ànábì ní gbogbo ẹni tó bá fún yẹn ní ẹ̀rí ẹ̀sìn bóyá kò ní mọ̀ kò ní ìmọ̀rẹ̀ ò débẹ̀ ó wá gbé dájú ẹ̀sìn kalẹ̀ nígbà míì ó lè wáyé ẹlòmíì lè tú ti fẹ́ nú ẹ̀ ọmọ ọgbọ́yé àmọ́ ìfẹ́ nú ara ẹ̀ ló wá gbé síta fún gbogbo ayé Ànábì ní kana ismuhu ala man aftahu ẹ̀ṣẹ̀ ò sí lórí ẹni tẹ́ ẹ bá fún ní dájú ẹ̀sìn pẹ̀lú ìfẹ́ ẹnu ara yín Ànábì lẹ́ni tó fún yẹn ní dájú ẹ̀sìn lẹ̀ṣẹ̀ ń bẹ lórí ẹ̀ Allahu akbar ló fi jọjá sí pé lápèjúwe ọmọkùnrin kan jáde lẹ́nu jọ́ mẹ́ta yìí ó ní kò sí gèfèrí láyé ó ní kò sí gèfèrí bẹ́ẹ̀ ni mùsùlùmí ló pèrè kí ló wá ń kírun fún ó ní kò sí gèfèrí láyé Ànábì wa Muhammad ní kò sẹ́sẹ̀ fẹ́ni tá a bá ṣe wá kò sẹ́sẹ̀ fẹ́ni tẹ́ ẹ bá fún ní dájú ẹ̀sìn ẹni tó fún yẹn ní dájú ẹ̀sìn tó ń ti fẹ́ ẹnu tó ń ta ìnímọ̀ ń pa ẹ̀ lọ́lẹ́sẹ̀ ló fi jásí pé ẹ̀yin tẹ́ jó ní wàásí
ẹ ṣàánú àwa tẹ́ ń ṣe wáàsí fún, ẹ ṣàánú àwa tá ń gbọ́ yín, ẹ ṣàánú àwa tá ń gbọ́ yín. Torí wípé láìpẹ́ yìí wọ́n ń fún àwọn àfáà kan, wọ́n ń fún wọn ní wọ́n ń béèrè lọ́wọ́ wọn pé ǹjẹ́ ànábì sóògùn. Allahu akbar. Wọ́n fẹ́ dàbí pé lẹ́yìn ìran Lárúbáwá àwa Yorùbá la tún fẹ́ dáa jù ní gbọ́rọ̀ kalẹ̀. Torí pé lafsi yẹn wọ́n ń béèrè pé ǹjẹ́ ànábì sóògùn. Wọ́n ò béèrè pé ǹjẹ́ ológun lànábì. Tí wọ́n bá ní gbogbo alamọ̀ pé tí wọ́n bá ní ológun ní lágbájá, etí máa sábà wá sí wa lọ́pọlọ ni pé babaláwo ni. Lágbègbè bí tí wọ́n ti ń béèrè yìí, Allahu akbar, ibo lẹ fẹ́ tọwọ́ bọ̀ ńbẹ̀, àṣírí ànábì wo lẹ fẹ́ mú jáde ńbẹ̀ tó dójú tì wá, kò sí. Bẹ́ẹ̀ ni ànábì wa Muhammad yìí, ọ̀rẹ́ òun náà, orí máa ń fò náà, inú máa ń rò náà, ara máa ń rò náà, ibà máa ń sò náà. Ó sì lóògùn tá ànábì ń lò. Ní tí wọ́n ń béèrè lọ́wọ́ yín ni pé irú oògùn wo lànábì lò. Wọn ò tí tí ṣàlàyé yẹn fún wa tẹ́ fi ń yàbàrà, eré ọ̀ká, eré ìṣègbè, ọ̀gá gbígbẹ, talọ́ wọn ìyẹn kọ́ ni wọ́n ń béèrè. Bẹ́ẹ̀ ni ànábì wa Muhammad yìí àṣírí rẹ̀ òbò. Inti o jasiri ri obo ni pe erika alqur'ani ni laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarjullaha wal yawmal akhir wa sakara allaha kaseeran. Ọlọ́run ló ń ṣe ànábì, ó ń ṣe láti kọ́ ṣe dáadáa fún gbogbo mùsùlùmí. Allahu akbar. Ó jẹ́ jásí wípé inti o jasiri ànábì obo ni pe ànábì lọ́lọ́run fẹ́ kí gbogbo wa ó jọ. Lágbègbè pé ǹjẹ́ ànábì sóògùn bó lẹ wá fẹ́ bọ́rọ̀ dé ńbẹ̀ pé a gbọ́dọ̀ sọ yìí síta, eléyìí yóò dojú ti Islam. Ànábì tí ó dojú ti wá, ànábì tí ó Allahu akbar. Lágbègbè wa ibi ìwà kódà ìwàsí ànábì pẹ̀lú ẹni tí kìí ṣe mùsùlùmí, ibo lẹ fẹ́ bọ́rọ̀ dé ńbẹ̀ ní lágbègbè ìfẹ́yàwó. Allahu akbar. Kò síbi tá ànábì ti dojú ti wá ńbẹ̀. Èyàn kódà kéèyàn má mọ kéwú rárá lónìí kó tiẹ̀ mọ́ kó má mọ bìtí kó má mọ orí àtìdí alukura'an kí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé ń gbọ́ mo gbọ́ kí wọ́n ní ànábì yín wọn ló ní sinna ni. Ní tí àkọ́kọ́ wí ni pé kò ní dáa fẹ́ni tó wù kò mẹ́rí ẹ̀ o. Ó kílíà sí pé ànábì ọ̀dẹ́dẹ́kù dánwò rí. Torí pé èyí tọ́lá wa lójú ni pé ní alukura'an Ọlọ́run ló ń forí di ànábì ẹ̀ṣẹ̀ tí ó máa ṣẹun àti tó ń ti tún àti tó ti ṣẹun. Ọlọ́run wá dákọ̀ pé ẹ̀ṣẹ̀ báyìí lànábì fi ṣẹ̀mí. Ní mùsùlùmí kò fi gbọ́dọ̀ jáde lónìí kọ́ máa wá ní ẹ̀rí pẹ̀lú ibi tánábì náà kù sí, ànábì náà sí ìwà òun bí tí nǹkan ọba ti sọ pọlọ ìyẹn. Kódà àwọn sàhábà, ànábì ní isa sukru asyabi famsiku, ànábì ní bẹ́ẹ̀ bá gbọ́dọ̀ dórí àwọn bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ àwọn sàhábà mi tẹ́ bá fi máa sọ àṣìṣe wọn ẹ̀yà dákẹ́. Ìyẹn ni wípé a lè rí mistake àwọn sàhábà kọ̀ọ̀kan pé ẹ̀rí pé n tó ṣe láàrin yìí ọba mu torí pé èèyàn làwọn náà. Àmọ́ ló ń sa àwọn lẹ́sà pẹ̀lú ànábì Muhammad. Àmọ́ ànábì ó nìkan ni ó láṣìṣe. Ó lè ní láàrin wa tọ́lọ́. Àmọ́ ló ń fọ́ débi pé ìyàwó ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó qualify ànábì gbà tí wọ́n bèèrè lọ́wọ́ ìyàwó Aisha radiyallahu anha wípé ǹjẹ́ ànábì báwo ni wá ẹ̀? Ó ní gbogbo ntẹ́ bá bá nú Al-Qur'ani tálùkùránì ní dáadáa ní ìwà tá ànábì wù nù. Gbogbo ntálùkùránì ń sọ wípé àìdáa ní ẹ gbọ́dọ̀ débẹ̀ ànábì ò débẹ̀. Al-Qur'ani gani wa nabi Allahu akbar. Bí ẹ bá jẹ́ ní ire yàwó yẹn bá qualify yẹn pé yẹn rí lè yẹn. Allahu akbar. Àyín bèèrè lọ́wọ́ yàwó mi lẹ́jọ́ mẹ́ta yìí mo ní ǹjẹ́ ní ire ni mí lọ́ba bú ẹ̀rìn. Torí Ọlọ́run má rẹ̀ rìn àníṣẹ́ ní ire ni mí ó lè já máa bọ́rọ̀ lọ. Lọ́ba ní bí wọ́n bá ń falẹ̀ jẹ́ náà báyà ilé wọ́ sáà mo ní kí ni mo ṣe? Ẹ̀ṣẹ̀ kan tí ó sì tó nǹkan báyìí náà mo ṣe tí tó fẹ́ gbàlè jẹ́nà mi dùnú báwọn mo kà gba kọ́ọ̀lù náà ní o mo kà gba kọ́ọ̀lù lẹ́gbẹ̀rẹ̀ náà ní o lọ́kàn fúra o ó ti yé yín. Lágbègbè gbogbo wa ìrìnsí àjọṣepọ̀ bọ́lá fẹ́ bọ́dọ̀ àṣírí ànábì wo ni lẹ́lẹ̀ pé àbọ̀rọ̀ sọ yìí tẹ́ẹ̀fì wá yá bàrà kú òun bíi pé ǹjẹ́ ànábì sóògùn tẹ́ẹ̀fì wá wò wípé àgbọ̀rọ̀ ṣàlàyé tẹ́ẹ̀fì máa wò pé ọ̀dà ẹja ká máa sògùn tiwa ọ̀gá gbígbẹ eré ọ̀ká gbogbo ìyẹn kọ́ ni wọ́n ń béèrè ǹjẹ́ ànábì sóògùn. Bẹ́ẹ̀ ni Al-Qur'an tọ́lọ̀ ń fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam iná lògùn àkọ́kọ́. Ẹ̀rí pé fúnra Ọlọ́run ní wa nunazzilu mina al-Qur'ani ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin wa la yasidu salimina illa khasara. Ọlọ́run ní ó ń ṣe Al-Qur'ani ní wòsàn ó ń ṣe Al-Qur'ani ní wòsàn fún gbogbo ẹni tó bá gbè mí Ọlọ́run ọba gbọ́ mo sì ṣe é níkẹ́ Ọlọ́run wọlé èyàn ò ní yabo míì àfi kó pòfobò
Allahu akbar ajẹ́já sí pé tí wọ́n máa ń béèrè lọ́wọ́ ẹ̀yin àfa wa torí pé ìtí wọ́n ń béèrè ni pé ǹjẹ́ ànábì sóògùn wọ́n máa ń béèrè lọ́wọ́ yín oògùn àkọ́kọ́ tá ànábì ṣe ní Al-Qur'an nínú Ayatul Kursi yìí wà ànábì yìí fi ń ṣeré ànábì kọ́ gbogbo mùsùlùmí ká máa kà lẹ́yìn àsùbá ká máa kà lẹ́yìn zuri ká máa kà lẹ́yìn gbogbo òun bẹ́ẹ̀ ni àwọn Suratul Ikhlas àti Mu'assatayn Suratul Falaq àti Suratul Nas mẹ́ta mẹ́ta lẹ́yìn ìrun àsùbá ẹyọ kọ̀ọ̀kan lẹ́yìn irun zuri ẹyọ kọ̀ọ̀kan lẹ́yìn asiri ẹyọ kọ̀ọ̀kan lẹ́yìn mẹ́ta mẹ́ta lẹ́yìn magribi ẹyọ kọ̀ọ̀kan lẹ́yìn ṣáà Ànábì lẹ́yìn òní ka Ayatul Kursi yìí lóòjọ́ wàhálà kan òní wọlé tọ̀ tilẹ̀ òfìsú ìṣọ́ra ni tá Ànábì kọ́ gbogbo ayé ìṣọ́ ní tí wọ́n ń béèrè nìyẹn bóòlù Ànábì ṣe ń lò Ànábì àmọ́ bánabi bá fẹ́ sùn lálẹ́ a máa ka àwọn zura mẹ́tẹ̀ẹ̀ta Suratul Ikhlas àti Suratul Mu'assatayn Suratul Falaq Suratul Nas yóò tutọ́ sí yóò fi para ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ìṣọ́ra nìyẹn ìṣọ́ra nu ìyẹn ni wọ́n ń béèrè bẹ́ẹ̀ ni nínú àwọn àdúrà Ànábì wa Muhammad àdúrà ń bẹ àdúrà Ànábì tó orí máa fún Ànábì ara máa ń ro inú máa ń hùn náà kò sí tí ń ṣe wá tí ò sí Ànábì Muhammad Ànábì ọkọ wa lógun ara ríro orí fífọ́ gbogbo tí bá máa bìkan wo Ànábì bí borí bá ń fọ́ yẹn gbogbo orí tí bá wò jẹ́ àṣàsí ni o àpètà kan ní orí túlù ni o ọgbọ̀wọ́lé báyọ̀ sì ṣe bisimilahi mẹ́ta a'udhu bi izzatillahi wa qudratihi min sharri ma ajidu wa huwa hasib ọ̀wí méje lọ́wì adáwò àsìbá bẹ́ẹ̀ pẹ̀lú yọ̀dá ọlọ́ èyàn ò lè wí méje yẹn gbogbo bí tí máa wò lè máa rú ọbọ̀ yórí fífọ́ ni o ọ̀ létí nígbà tí ètò ṣẹ́jú mẹ́ta sí mẹ́rin lẹ́yìn ìgbà tó bá wí tán kò ní sí ọmọ pẹ̀lú yọ̀dá ọlọ́ wa mọ̀ yẹn ọmọ gbogbo àwọn àsìkárù kọ̀ọ̀kan tá Ànábì kọ́ wa Ànábì níbẹ̀ bá dín láàárọ̀ ẹ̀sẹ̀ a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaq bí yẹn bá wí mẹ́ta ẹ̀ láàárọ̀ wa Ànábì ní wàhálà kankan akéké ò ní ta ọ́ abẹ́lẹ̀ tà sí àjẹ́ kan ogun nìyẹn látọ̀dọ̀ Ànábì wa Muhammad amakasẹ́ máa yà káàkiri eré ìṣègbè eré ọ̀ká ọ̀gá gbígbẹ gbogbo ìyẹn kọ́ ni wọ́n ń béèrè atare ìyẹn kọ́ ni wọ́n ń béèrè irú ogun wo la Ànábì wa Muhammad ṣe bẹ́ẹ̀ sì ni bẹ́ẹ̀ Imam Sa'di rahimahullah wọ́n min a'zami al-uqubati 'ala al-'abdi an yakuna imaman fi sharri wa da'iya ilayhi aw kama qala ó ní èyí tó burú jù nínú ìyàtọ̀ lọ́ máa fi jẹ́yàn ó ní an yakuna imaman fi sharri kéèyàn jẹ́ aṣáájú tó yẹ pé gbogbo ntọ́lọ̀ ní ẹ má dánwò gbogbo ntọ́lọ̀ ní kéèyàn má ṣe lèyàn ń ṣe lèyàn dánwò bẹ́ẹ̀ bá ń dá burú ṣe fún rẹ̀ ọ́ dáyà jẹ ọlọ́run lè bọ́ bá ń dẹ́bọ̀ ṣe ń kọ̀rọ̀ ọ̀run ń ṣe tóbi tọ́lọ̀ ní ọmọdé bẹ̀ àmọ́ wàdá ẹ̀yà ilé yìí ọ̀tún wá láyà ọ̀tún wá jáde níjáde oníwàásí ọ̀tún wá ń pèpè síbẹ̀ ìyá téńtọ̀ ń du tèèyàn lásán lọ torí pé gbogbo bí ẹ bá pèpè sí lóbi tó já sí pé ẹ̀sà sí ò ní padà dìjà ṣé kò ní padà dógún gbogbo wọn àgbà yìí pé ìlànà gbé wàásí kalẹ̀ ìjọ́níwàásí ẹni tí wọ́n tàgà kalẹ̀ fún tí wọ́n ní àwọn àfa wa ń bọ̀ à ń retí wọn bọ̀ wá bá wa sọ̀rọ̀ Ọlọ́run àníyàn ara ayé ni pé ọmọ jà wọn lọ ọ̀súnmọ́lọ́ ń jà wọn lọ ọgbọ́ ọyé jà wọn lọ ọmọ ẹgbẹ́kalẹ̀ jà wọn lọ ọmọ àlàyé ẹ̀sẹ̀ jà wọn lọ. bẹ́ẹ̀ sì ni ẹ̀yin ò bá nàlẹ́ ní tó wọ ọkàn ní sara dẹrú ní tó bá wọ ọkàn ní máa sọ ara dẹrú ló fi já sí pé ìnígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run olè yẹn fi jẹ́ mùsùlùmí ìnígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run yìí gẹ́gẹ́ bí ìgbàgbọ́ téèyàn gbọ́dọ̀ ní ní mùsùlùmí tí nǹkan kan ọba tí ì ṣe ìgbàgbọ́ ẹ̀ qaulun wa amal ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ téèyàn bá ń sọ lẹ́nu ó ní í ṣe pẹ̀lú iṣẹ́ téèyàn bá ń ṣe àníyàn èèyàn iṣẹ́ ìgbàgbọ́ téèyàn ní nínú ọkàn ní ọmọ ní tí bá ń sọ jáde lẹ́fì mọ̀ nígbà tí wọ́n bá ní kéèyàn wá sàlàyé nípa ǹjẹ́ Ànábì sóògùn tọ́bẹ̀rẹ̀ sí sọ pé mo lè gbáyàn lẹ́sẹ̀ ọwọ́ kan ní ọgbà mi kíní kan ní ọ̀sẹ̀ mo lè sọ pé ó ti yàtọ̀ sí ìtí wọ́n ní ọsọ kọ́yẹ ìtí ń bẹ̀lẹ̀ míẹ̀ ló ń gbé jáde bẹ́ẹ̀ ni ìnígbàgbọ́ yìí yasidu bita'a wa yanqus bil ma'siyah ìmọ̀ lékún bí má ní èèyàn bó bá kún yányán gbogbo iṣẹ́ dáadáa lèyàn máa ṣe bí má ní èèyàn bá kún tẹ́ yányán gbogbo àdìsí Ànábì ọ̀ní tu pẹ̀lú ìfẹ́ inú ayé àlùkòrán tó bá fẹ́ mú wá ọlọ́lẹ̀ wo àwọn tàfàṣí gbogbo bó làwọn ẹni ìṣáájú àwọn ẹni ire bó làwọn ti tú
àmọ́ bí lápẹ̀júwe bí ẹ bá fẹ́ ṣe sáà ní pẹ̀lú ìyàwó ẹ̀ bí ẹ bá fẹ́ ṣe sáà ní pẹ̀lú ìyàwó ẹ̀ bí èèyàn lu alẹ́ jù bẹ́ẹ̀ lọ bí nǹkan kan bá ń ṣe ẹ̀mí èèyàn ọ̀ ní lóko ẹ̀ka bèlè ta sí ẹ̀mejì torí pé ìsúnmọ́bìnrin ní í ṣe pẹ̀lú kẹ́mìyàn ó ṣe ló fi dájú pé bí ẹ bá wá jó níwáàsí táwọn yẹn wá ń retí ẹ̀ tó bá bọ́ síjọ́ tí nǹkan ń ṣe ìgbàgbọ́ rẹ̀ ọ̀gbọ́dọ̀ lónìí torí pé ọba lọ ìwúkú lọ́mọ wí nítorí òun òwú tánàbí òwú lọ́mọ tú ètí ń ṣe wọ lọ́mọ gbé jáde sára ayé láfi ní ẹni tó bá jó níwáàsí kó ṣàánú ara ẹ̀ kó ṣàánú àwọn tí wọ́n ń gbọ́ torí pé gbogbo alágbà yìí pé kò sí ẹni náà ìgbàgbọ́ tí èèyàn bá jí láàárọ̀ pé èèyàn jí pẹ̀lú ìgbàgbọ́ tó kún kẹ́kẹ́ séèyàn lè lò tí èèyàn sànábì ọlọ́run séèyàn lè lò gbàgbọ́ yẹn tí lè fi sú èèyàn tiẹ̀ lè rí lò lórílẹ̀‐èdè mi àmọ́ nàìjíríà ti wà yìí bí gbàgbọ́ rẹ bá kún kẹ́kẹ́ tó ronú àlè kí á mọ̀ láàrin ìṣẹ́jú márùn-ún ọgbọ́n nǹkan mi àbí kọ́ orí nǹkan mi nísìnyí náà lọ́tún gbàgbé ọlọ́run lórílẹ̀‐èdè táwa wà yìí tàbí gbogbo ń tẹ́yìn ọmọ rí gbogbo tí ọ̀ní jẹ́ ọdí tọ́lọ́run lọ́mọ bá pàdé gbogbo tó ọ̀ní jẹ́ ọdí tọ́lọ́run ṣe lọ́mọ gbọ́ ó jẹ́ sí pé gbogbo ẹni tí wọ́n bá pè lóníwàásí tó bá ṣe déédéé ijọ́ tí mánì ti ń gan òkun tẹ́yìn náà rí wípé ẹ̀yà àtẹ̀sù ẹ̀ ń mú jàkadì lọ́wọ́ ọ̀ nídìí kọ́ lọ́wọ́ àsí kẹ́yìn okó wọn àsí kan kọ́ bọ́ọ̀bì kan kókó omi kan kọ́ bọ́ọ̀bì kan ṣé ìmánì tó ń bẹ lára ẹ̀ kọ́ tó kó omi kan kọ́ tó bọ́ọ̀bì kan ó lè máa ro nǹkan míì tí wọ́n tún máa ro pé bó lè gbèsè ayé rẹ̀ ó ṣe àbí ẹni tí ó ṣe wá àsí mi kan lọ́la ó sì sùn mọ́júmọ́ ó sì sùn lé ara ẹ̀ lẹ́nìí ó da sọ bóra nígbà tí ó fi tají kò bá sọ lọ́rùn ara ẹ̀ mọ́ wo gbogbo lẹ̀kọ́ra sọ tálá máa sọ ó wo ohun eré ẹ̀wọ̀n ti fa lọ òun lọ níwàásí tí wọ́n retí lọ́la lọ́ba pe ìyàwó rẹ̀ pé àbí ìwọ nìyí tí ń ṣẹlẹ̀ yìí àbí wàásí tí wọ́n pè mí àbáwọn kan ni wọ́n fẹ́ kí àbí wọ́n kò gbá wípé àbọ́lọ̀ ń fẹ́ máa ó nígbàgbọ́ lórí pé àwọn ayé àjẹ́ ìyẹn ló ń bẹ lẹ́mìí ẹ̀ bọ́bá wá dé wàásí kí ni ọmọ sọ fáwọn èèyàn ìdẹ́rùbà ayé ní ọmọ polongo pé ẹbẹ̀rù àjẹ́ o àjẹ́ ń bẹ lóòótọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ń bẹ àmọ́ pòǹtì bí wọ́n ti ń bẹ tó ń tagbára tọ́lọ̀ fún wọn abatẹnijẹ́ ń bẹ ìka ń bẹ adọ̀nẹ́nirú ń bẹ apanilẹ́kùn ń bẹ amúnikù láyé ń bẹ tó ń ti bẹ́ẹ̀ ìnígbàgbọ́ pẹ̀lú ọlọ́run ó lè kó yàn yọ lọ́wọ́ aburú wọn àyàfi tọ́lọ̀ bá fẹ́ fi sàdánwò tọ́lọ̀ bá fẹ́ mú wá dèmfẹ́lẹ́ yìí dán o wò torí wọ́n dá Ànábì wa Muhammad náà wò ló fi jíjá sí pé agbègbè ibi tí wọ́n fẹ́ kẹ́ ẹ lọ mí tí èmi gẹ́gẹ́ wò tí ìlú agbègbè ibi tí mo wà yìí òru mú mbẹ̀ gan kò sí nọ́mbẹ̀ kò ló ń fa agbègbè ibi tí wọ́n fẹ́ kẹ́ ẹ lọ ni wípé ǹjẹ́ Ànábì sóògùn Ànábì lu ewé torí pé ìmọ̀ káwá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé Ànábì yóò sóògùn fún kí ló lè wé fún ẹni tọ́lọ̀ nítorí ẹ̀dẹ́wé rárá o ìyẹpẹrẹ Ọlọ́run ni Ànábì lu ewé Ànábì àmọ́ lu ewé làálì ọ̀pọ̀ bẹ́ẹ̀ tá a padà máa kà Ànábì lu ewé orí máa fọ́ òun náà inú máa ń rùn náà nínú ìwòsàn tálùkù àánú tó gbé jáde nínú ẹ̀ lóyún wà Ànábì náà máa lo oyin ogun ní látọ̀dọ̀ Ànábì wa Muhammad tá Ànábì ìfòyín ṣeré Ànábì ṣàlàyé ẹ̀ fún gbogbo mùsùlùmí ọ̀rọ̀ mi ń tẹ̀síwájú subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.